kí gbogbo èèyàn olólùfẹ́ mi lẹ́ẹ̀kan sí nílé lóko àti lẹ́yìn òde. Èmi ọmọ yín náà ni àyànfẹ́ yín olólùfẹ́ yín. Àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ẹyẹ méjì tí ò gbọdọ̀ bá wọn jáṣà láyéláyé fún àbàdà. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹkú b'Elédùmarè ti pé orí. Mọ́júbà àgbàlagbà, mọ́júbà ọmọdé, ìbà baálé léyìí, ìbà ìyálé léyìí, ìbà tẹ́lẹsẹ̀ tó dojúdélẹ̀ tí òun, ìbàlẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alákòórin tọ́mọ aráyé pè lálákò kàdákùn wọn kàn ń gbé mi bèbè kàlùkàlù. Ilé ọ̀gẹ́rẹ́ ọ̀lẹ́kẹ́ ló gbẹ̀yìn olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè bèbè kàlùkàlù láṣẹ. So lẹ́ẹ̀kan sí ẹkú b'Elédùmarè ti pé orí o. So lórí ọ̀rọ̀ ìlú Ìkọ́ọ̀lájẹ́ ìdí ìrókò, mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí lórí ọ̀rọ̀ kábíyèsí ọba John Ọlákúnlé Òjó JP tí wọ́n rí wàlẹ̀ àṣà tí wọ́n darapọ̀ máwọn ọ̀nìlẹ̀ àwọn baba ńlá baba wọn. Mo kí gbogbo yín ẹ̀yin olóyè láàfin olórí gbogbo ọmọ bíbí ìlú ìdí ìrókò onílé àtàlejò, mo kí gbogbo yín pátápátá ẹkú b'Elédùmarè ti pé orí, ẹkú ara fẹ́ra kú bàbá wa tó rí wàlẹ̀ àṣà. Mo ń ṣe live program lọ́wọ́, ó ní nẹ́tíwọ́ọ̀kì ò dáa ni mo fi ní kí n ṣe àsáré jan ọ̀rọ̀ tí mò ń sọ lórí ọ̀rọ̀ live program kí n jàn mọ́ eléyìí tí mò ń ṣe yìí, torí ọ̀rọ̀ yín kò ju bí ìṣẹ́jú méjì lọ, ọmọ ẹ̀dá kan ẹ má fi ṣe bínú. Lórí ọ̀rọ̀ ọmọkùnrin kan lórí ọ̀rọ̀ Àgbọ̀sàṣá, mo ti pinnu pé mo ò ṣètò lórí ọ̀rọ̀ Àgbọ̀sàṣá mọ́. Tòró ní wá ti pè mí, ẹlẹ́yìn ti pè mí, wọ́n ní dákẹ́ lórí ọ̀rọ̀ wọn, mo sì ti ṣẹnu délé síbí. Kábíyèsí yín gan mo sọ fún yín, kábíyèsí Ọ̀làgbàjà, kábíyèsí ti pè mí fúnra wọn ni wọ́n sọ fún mi pé àdìtú dákẹ́ lórí ọ̀rọ̀ yìí, wọ́n sọ kankan lórí ẹ̀ mọ́, nítorí pé ó tún lè máa fagbọ́n mi sí omi òtó. Àtàpá kìíní àtàpá kejì tèmi ní wọ́n ní tàwọn ni, wọ́n láwọn ò fẹ́ wàhálà kí n dákẹ́ lórí ẹ̀, mo sì ti ṣẹnu délé síbí wọn sọ̀rọ̀ mọ́. Oríṣiríṣi gbogbo àwọn àgbààgbà wọ́n ti bá mi sọ̀rọ̀ pé àdìtú wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́, àti pọ̀ ń sọ dáadáa àti pọ̀ ń sọ ìdàkejì, wọ́n sọ kankan lórí ẹ̀ mọ́, gbàgbé lórí ẹ̀, wọ́n mọ bí wọ́n ṣe yanjú ọ̀rọ̀ wọn, mo sì ti dákẹ́, mo ti ṣẹnu délé síbí. Àmọ́ mo fi fọ́tò kan síta lórí ọ̀rọ̀ Yorùbá Nation tí Soliu Èlùbọ́ lè mímọ̀ sí, tó sọ̀rọ̀ nípa ẹ̀ pé olóyè wọn àìṣe báyìí wọn ṣe báyìí, kò sẹ́ni tí ń ṣe báyìí ní Yorùbá Nation. Ní level bí táwa bá dé ní Yorùbá Nation, a gbọ́dọ̀ ṣe báyìí báyìí. Èmi wà pẹ̀lú olóyè 24/7 ni, a gbọ́dọ̀ ṣe báyìí, a gbọ́dọ̀ ṣe báyìí, torí pé ẹni bá dalẹ̀ yóò bálẹ̀ lọ ni, bí ó ṣe rí nu bó ti ṣe rí nu. Bó bá ń wáyè nìkan sọ Soliu Èlùbọ́, n ò ní dá ọ lóhùn mọ́, kò sí nǹkan tó o lè pè mí, kò sí tó o lè fi síta, n ò ní dáhùn mọ́ lẹ́yìn ètò tí mò ń ṣe yìí. Oní ìlẹ̀kẹ̀, bóyá ara ìlẹ̀kẹ̀ mo ṣe sí, bóyá kinní kan, èmi kọjá bẹ́ẹ̀. Ìlẹ̀kẹ̀ bó, ìlẹ̀kẹ̀ lásán ni, ìlẹ̀kẹ̀ bó, ara ìlẹ̀kẹ̀kẹ̀, èmi kọjá àyàn. Olódùmarè ọba ló gbin ẹ́ńjìnì tèmi ń lò ń lò gbìn sí mi nínú, típa ayé kankan ò sì lè kà, wọn ò sì ní ṣe bí wọn ò ní ṣe kà. Olódùmarè ọba sì rí mi pé ń bá nínú méjì sápá kìíní àtàpá kejì ìlú Àgbọ̀sàṣá, Olódùmarè ọba ó bi mí léèrè wò. Nígbà mo bẹ̀rẹ̀ ètò pẹ̀lú wọn, àtàwọn tó gbéṣẹ́ rán mi, àtàwọn tí ò gbéṣẹ́ rán mi, àtàwọn tó fún mi ní wrong informations, àtàwọn tó fún mi ní right informations, nígbà mo ṣètò lórí ẹ̀, n ò mọ̀ rí, n ò tiẹ̀ rí orí, n ò gbókọ̀ rẹ̀ rí. Àsìkò yìí lọ́wọ́ yẹ kó máa sọ pé gbogbo fídíò tèmi bá ní lọ́wọ́ kí n fi síta. Ẹ̀mí wá jẹ́ dídìrín, ọ̀fẹ́ mọ́ mi ṣẹ̀ṣọ́ Olódùmarè ọba nu. Èmi kọjá ẹni tí ó ní àwọn àṣírí lọ́wọ́ tí wọ́n wà máa tú síta ní social media. Mo kọjá bẹ́ẹ̀, mo lè ṣe bẹ́ẹ̀, kò sí ní tó lè sọ. Èmi àti ẹ̀ ò jọ ní nǹkan kan papọ̀. Ó kàn jẹ́ pé àwọn tó fẹ́ fi kó bá ń lọ fẹ́ máa kó bá, wọ́n sì mọ̀ pé ìsọ̀dọ̀ tèmi nìkan. Ó fẹ́ kó bá wọn kan síwájú àti síwájú sí mi. Níwájú Olódùmarè, àárọ̀ yìí náà mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ much information nípa ọ̀rọ̀ Ṣeun tí wọ́n sọ pé wọ́n arrest. Mo kàn rí náà ní Facebook ọ̀dọ̀ yín náà l'Àgbọ̀sàṣá ni. Wọ́n fi fọ́tò èèyàn mẹ́ta síta, Ṣeun àti Nàfíù Amosun àti bàbá Sokopao. Mo rí níta, mo sọ bí àwọn agbófinró bá mú yàn, suspect ni. Béèyàn ò bá ṣe nǹkan tí wọ́n ní ó ṣe, tí wọ́n bá ṣèwádìí débì kan, wọ́n fi sílẹ̀, wọn ò ní gba 1 naira. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n wìrìwìrì tí wọ́n ń gbà jáde ó fẹ́ fi kó bá, ó fẹ́ fi ba nǹkan jẹ́ ni, ó fẹ́ tún fi ba nǹkan jẹ́ ni. Nígbà tẹ́lẹ̀ iná kọ́mẹ́ǹtì kí ló kọ rẹ̀, ọmọ tí ń tẹ̀lé ọ yìí, tí mo ọmọ ìyá Yankee,
nígbà tó náà sọ ó ládìtú kò he no get experience àbí nǹkan kan he no profession àbí bó ló tiẹ̀ ṣe máa ń ṣe ìbú ẹ̀ bó ló tiẹ̀ ṣe máa ń ṣe ìbú ọ̀ràn ẹ̀ ló ṣe kinní kan sásìkò yìí ni wọn wà professional lẹ́mẹ̀ẹ́ tó jẹ́ pé ó ní tójú mi rí lórí ọ̀rọ̀ ìyá Yankee nígbà tí wọ́n ń bẹ ní prison ní tójú mi rí mo mọ iye ìwé kóòtù tí wọ́n sáàfù mi bẹ́ẹ̀ ni ìmọ̀ àdìtú Olódùmarè mọ̀ sọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Òkìá àtàgbọ́sàṣà kí n wá máa tú àwọn tí ọ̀yẹ́ ń tú síta báyìí kó jẹ́ pẹ́nu ti ẹni wọ́n ti gbọ́ pé ó yá àdìtú ó yá sọ gbogbo ẹ̀ kémi náà wá máa dà síta àti fọ́tò àti fídíò kí n máa dà síta ẹni báyìí ń lọ rán mi iṣẹ́ pé ń ṣe òṣètò lórí ọ̀rọ̀ Òkìá ẹni báyìí ló rán mi iṣẹ́ pé ń ṣètò lórí ọ̀rọ̀ gbá lórí ọ̀rọ̀ àwo ní tí mo sì sọ nípa ọ̀rọ̀ Triple A onímọ̀ ní gbogbo ibi tí mò ń dé mò ń bá red light Triple A ń bẹ̀ ni lọ rèé tún prógrámù mi wò kọ́ lọ rèé tún gbọ́ ní tí mo sọ ni pé àsìkò ìgbà tí ó yẹ kí wọ́n rí Triple A wọn ò rí green light red light ni wọ́n rí èmi yìí gangan yóò tó 20 times tí mo mẹ́sẹ̀gì Triple A nígbà tí mò ń ṣètò fún wọn tó jẹ́ pé àwọn gangan wọ́n ṣètò fún yóò tó 20 times nígbà náà ìgbà tí Triple A ó dá mi lóhùn wọ́n lọ rèé fẹjọ́ mi sùn kan lára àwọn àgbà náà àdìtú ń yọ mí lẹ́nu mo sì jẹ́ kán mọ̀ pé mẹ́sẹ̀gì tèmi mẹ́sẹ̀gì yìí kì í ṣe fún towó àmọ́ gbà mo ṣe àwọn iṣẹ́ ìwádìí kan lórí ọ̀rọ̀ Òkìá mo tún rí i pé Triple A tan mágbọ́sàṣà wọn tan mọ́ Òkìá mo sì ní nǹkan láti béèrè lọ́wọ́ wọn ṣùgbọ́n bá tí bàbá òun ti sọ fún mi pé àdìtú mọ̀ wulẹ̀ mẹ́sẹ̀gì ẹ̀ mọ́ ọ nípa tí ń kó lórí ọ̀rọ̀ ohun tí ń ṣẹlẹ̀ mo sì ṣẹnu dédé síbí ẹ dákun kí ló tún kù mo wá sọ pé Triple A ẹ̀yin náà lè mú kọ́rọ̀ yìí kó ṣẹ́tù gbogbo ìgbà tó yẹ kí wọ́n rí yín red light yín ni wọ́n rí wọn ò rí green light yín kí Triple A kí wọ́n lè rí green light ẹ̀ tán bá rí green light ẹ̀ ó ti dá sọ́rọ̀ nù ọ̀rọ̀ ó sì tùbà ọ̀rọ̀ ó sì lójú ó sì ráyè tèmi sọ̀rọ̀ ń pa ẹ̀nu ṣùgbọ́n ká bá sọ̀rọ̀ kan ẹ yìí mọ́ wa lọ́wọ́ ó kú gbogbo yóò kú Olódùmarè ẹnìkan tiẹ̀ ń kọ́mẹ́ǹtì ọ̀pẹ rẹ̀ ní Miss Demilade ìpè ní sẹ́ra ẹ̀ nínú comment section bọ́ ọ ṣe ń sọ ohun gbogbo tó fojú ọwọ́ rẹ̀ ṣe náà lọ́ padà fẹ̀yìn ọwọ́ rẹ̀ dànù àṣé àwọn onílẹ̀ ti gbogbo tó o bá ti sọ pátápátá ń lọ sórí ọmọ rẹ̀ àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ tó bá ní nílé ayé bẹ́ẹ̀ ni ó ṣe rí o èmi àdìtú Olódùmarè wọn ò lẹ́nikẹ́ni sínú wọn ò bínú ẹnikẹ́ni àmọ́ òkú tá a bá ti sọ mọ́pẹ́ báyìí náà lọ́pẹ́ ń sọ fún ni padà ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá sì gbé báyìí ara ẹ̀ náà ni yóò fi nà àríbi ṣẹ́gi tó bá ṣẹ́gi orí ara ẹ̀ náà ni yóò sì fi o Miss Demilade ọkọ rẹ bóyá ọkọ rẹ ni bóyá ọkọ rẹ kọ́ nítorí lo Facebook mo tó fi ń ṣépè lórí pílátífọ́ọ̀mù yìí tí mo fi ń ṣe prógráàmù yìí bọ́ọ̀sì ṣe ń sọ̀hún báwọn fún ti ń tẹ̀lé ọ̀rọ̀ àṣẹ Olódùmarè ọba ti kú wọn ò bẹ́nikẹ́ni jà wọn ò bẹ́nikẹ́ni bínú kódà ìwọ̀dá gbogbo bí tẹ́ ẹ bá dé Olódùmarè ọba ò máa gbà fún yín wọn ò bá yín jà o wọn ò sì bá yín bínú wọn sì mọ̀ pé yín náà ò bá mi jà bẹ́ẹ̀ bá lẹ̀ ń bá mi jà mo mọ̀ pé ò dénú yín bẹ́ẹ̀ ni ẹ lè dédé rí mi kí n sọ pé ntẹ́mi àti yín jọ sọ rèé níta bẹ́ẹ̀ bá rẹ́ni tó sẹ̀ǹdì mẹ́sẹ̀gì bẹ́ẹ̀ sí yín ẹ yá tètè gbé síta kí n sì ṣàlàyé bó ṣe jẹ́ bóyá wọ́n lo fọ́ìsì ni wọ́n lo áàpù wọn fi ṣe nù wọ́n bá ní mo sọ ẹgbẹ́ ó jáde ta bẹ́ẹ̀ làwọn bàbá mi Aláàjì Lájégúnlẹ̀ bàbá mọ̀ pé bàbá náà sì fìgbà kan dúró síbì kan bàyàn kan jẹ́ fún mi mo mọ̀ pé ìjà ló délẹ̀ ńlọrin dòwe ìyàwó wọn mọ́mì màmá Síkírátì Olódùmarè bó túbọ̀ máa gbà fún yín ojú tó bá mọ ní rí kò gbọdọ̀ sọ pé òun ò mọ ní mọ́ ọmọ tẹ́ ẹ ṣe fún mi Olódùmarè ọba ò sì ní padà lẹ́yìn kéèyàn kan wá dé ní ìṣẹ́ni tí wọn ò mọ̀ tí ò lókùn lọ́rùn tá a jọ ní nǹkan kan pọ̀ rí tẹ́lẹ̀ kọ́ wá ní gbogbo nǹkan tó bá ní ọ̀yá máa sọ jáde máa sọ social media kémi náà wá máa gbé jáde kí n máa gbé fídíò jáde kí n máa gbé fọ́tò jáde ẹ̀gbọ́n bó ló ṣe sáǹdì bìtì gbogbo ohun tí mo sì ń ṣe kálàáfíà ó sì lè jọba ni kódà ó ti tó oṣù mélòó kan tí mo ti ń mẹ́sẹ̀jì kábíyèsí padà lẹ́yìn ìgbà náà bàbá ò dá mi lóhùn ó wájú Olódùmarè ọba tá a gbọdọ̀ pè jẹ́rìí lọ kódà mo mẹ́sẹ̀jì àwọn ẹlòmíì lẹ́yìn bàbá bí èèyàn bíi 3 àbí 4 kò sẹ́ni tó dá mi lóhùn kí ló wá dé tèmi náà ní move on mo sì move on wá ní Yorùbá nation ọlọ́dì mọ́ Yorùbá nation èmi ti kọjá bẹ́ẹ̀ mo ti rìn kọjá ibi tó lérò
mo lè má sí lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo orílẹ̀‐èdè tí ń bẹ ládúláwọ̀ tí ń bẹ ní gbogbo àgbáyé. À ń ṣiṣẹ́ ọwọ́ kan ọwọ́ ni, àwáwí ni gbogbo ohun tó ń sọ. Ó sọ̀rọ̀ ń pa àlẹ̀kẹ̀, ó sọ̀rọ̀ ń pa Triple A, ó sì tún sọ̀rọ̀ ń pa Yorùbá Nation. Gbogbo ohun tó sọ pátápátá àwáwí tí ọ̀jẹ̀ ní òní níwájú èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, níwájú Olódùmarè ọba. Torí ènìyàn lè sọ pé báyìí ni, Olódùmarè ọba ló mọ bí gbogbo ọ̀rọ̀ ṣe jẹ́. Mo sì fa ohun gbogbo, mo fà lÓlódùmarè ọba lọ́wọ́. N ò ní dá ọ lóhùn mọ́ lẹ́yìn tòní, torí n ò tètè rí prógráàmù ẹ̀. Mo kàn come across ẹ̀ lánàá ni. Bí mo ṣe come across ẹ̀, mo ní ṣe àfimọ́ ètò tí mò ń ṣe yìí. Tó ẹ̀yin olólùfẹ́ mi, mo kí yín lẹ́ẹ̀kan sí. Ẹ dákun lórí ọ̀rọ̀ ètùtù ọba ìlú Ìdíròkò, ẹ dákun ẹ má jẹ́ ó di wàhálà. Ẹ má jẹ́ ó di gbọ́n mi sí omi ò tó. Gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo tí ń bẹ ní Ìdíròkò, ẹ bá fọgbọ́n ṣe, ẹ jẹ́ àfọgbọ́n ṣe. Ẹ jẹ́ káwọn tó ń tò, ẹ jẹ́ kí wọ́n ó tò bó ti yẹ kí wọ́n ó tò. Wọ́n ti sọ tẹ́lẹ̀ pé àti mùsùlùmí àti ẹlẹ́sìn ìgbàgbọ́ àwọn náà ó ṣe tiwọn fún kábíyèsí. Dandan ní tàìdán. Nítorí pé láàrin àwọn olóyè gan láàfin, arọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tó lọ bìbà níbẹ̀. A sì ráwọn onígbàgbọ́ tí wọ́n lọ bìbà níbẹ̀. Bó wá ni wọn ò ṣe ní ṣe tiwọn fún bàbá. Dandan ní, ẹ má jẹ́ á fi wèrè ṣe. Ẹ má jẹ́ káwọn ẹlòmíín wá láti ìlú ibòmíì tí ò jẹ́ nǹkan kan kí wọ́n wá máa kọ́mẹ́ǹtì òṣì, kí wọ́n wá máa sọ̀rọ̀, kí wọ́n máa tì wá nílùú Ìdíròkò ìpọ̀ láyé pé báyìí ni. Ẹ dákun ẹ jẹ́ á fi sùúrù ṣe. Olódùmarè ọba ó sì gbà fún wa láṣẹ Èdùmàrè. So ẹ jẹ́ ń ṣẹnu dédé sí bí báyìí, mo sì ń bọ̀ nínú ètò mi láìpẹ́. Ẹ̀yin èèyàn mi ní Ìbátẹ́fì, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi lọ́tùn lósì, ní Ìbátẹ́fì, mo kí gbogbo yín o, ẹ kú bélédùn àti kórí. Ẹ dákun lórí ọ̀rọ̀ Ìbátẹ́fì, èmi ní àdìtú Olódùmarè. Mo ń bọ̀. Àlàáfíà ni mò ń bá bọ̀ nílùú Ìbátẹ́fì. Àlàáfíà ó sì jọba láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo yín ojú tẹ fi ń wò mí ò ní elédè yìí ó, etí tẹ sì fi ń gbọ́ mi ní fàyà pàgẹ́gẹ́ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ ọ̀dàlẹ̀ báyìí náà látẹ̀lélẹ̀ lórí.